gbogbo ẹ̀yin ọba aládé wa ẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin ìjọba wa ẹ kú dédé àkókò yìí sà gómìnà ìpínlẹ̀ Èkó ni mo bá lẹ́jọ́ ọlọ́lá jùlọ Babájídé Sanwó-Olú ní mọ̀ọ́sì ní mọ̀ọ́yà ní mọ̀ọ́bànújẹ́ ìkankan ní èso tọ́tara yí jáde òní mọ̀ nira àwọn èèyàn kan bẹ nílùú Èkó wọ́n bẹ nípínlẹ̀ Èkó law abiding citizen ni wọ́n ìbọn wọn ń jẹ̀yà àwọn èèyàn lẹ́ra ara bíi tiwọn náà ló sì ń fìyà jẹ wọn ìlú tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí yóò ṣe wá ní kàyéfì díẹ̀ ìlú ọ̀hún wọn a máa pè ní Ìgbàjọ Lábọ̀dé community ìlú Èkó ló wà Ìgbàjọ Lábọ̀dé community èyí tẹ́ bá wà familiar sọ́nà Ṣàngó Àgbàdo Ìjàyè bẹ́ẹ̀ bá ń bọ̀ lábúlé Ẹ̀gbá tẹ́ ẹ kọjá Àwórì tẹ́ ẹ kọjá U-turn tẹ́ ẹ kọjá General tẹ́ ẹ kọjá Amadíà tẹ́ ẹ kọjá Ọbádèyí tẹ́ ẹ kọjá Àjàlá tẹ́ ẹ dé Ìjàyè tẹ́ ẹ dé Mìíràn tẹ́ ẹ dé Àdúrà tẹ́ ẹ dé Sàlólò tẹ́ ẹ dé Àdúrà bus stop bó bá jọ́nà abúlé Ẹ̀gbá lè ti ń bọ̀ tẹ́ bá ti dé Àdúrà ìbọ́lẹ̀ yàrá àwọn ọlọ́kadà ń bẹ̀ sọ pé lọ sí Ìgbàjọ Lábọ̀dé community èyí tẹ́ bá ń bọ̀ láti Ṣàngó Ọ̀tà ètò kọjá Alákùkọ ẹ kọjá mọ́ṣáláṣí ẹ kọjá Kọ̀lìntìn ẹ kọjá ìyànà ṣùgbọ́n ọ̀jẹ̀ lẹ́yìn Àdúrà bus stop ní kẹ́ẹ̀kan ẹ lè gbàdúrà wọlé ẹ lè gba Sàlólò wọlé wọ́n lè yẹn lè gba Mìíràn náà wọlé bó bá jọ́nà Àgbàdo bó bá jọ́nà Ṣàngó Ọ̀tà lẹ́tí ń bọ̀ n'Abẹ́òkúta nkankan owó ọ̀tún tẹ̀sí bọ́ọ̀lì máa cross ọwọ́ àláfíà yín now ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ tí yóò gbomi lójú yín tí yóò pè é sí àjọ tó nírònú tí mo bá bẹ̀rẹ̀ sí ní fi àwọn fọ́nrán tí ń bẹ lọ́wọ́ mi hàn yín fọ́nrán ọ̀hún pọ̀ ṣùgbọ́n mo mú mẹ́ta péré wá nú ẹ̀ nígbà táwọn ará àdúgbò yìí sọ̀rọ̀ àánú wọn ṣe mí ara ta ní ìdí ni pé mo mọ̀ pé kọ̀ rọrùn ká tó yọ ọmọ ní òkúrọ̀ sòróró bí ọkùnrin tí ń sọ ara àfọkùnrin ẹgbẹ́ ẹ̀ pé àpẹṣẹ ní ṣe kéèyàn tó ralẹ̀ kó tó kọ́lé lẹ́kọ̀ọ́ iṣẹ́ ńlá ni o òye ẹ̀dà yẹ mi pé àwọn tó kọ́lé sí Àdúrà tó kọ́lé síbi tí mò ń sọ wọn ti kọ́lé wọn tipẹ́tipẹ́ because mo gbé ládùúgbò yẹn rí as far back as 1990 and 1990 to this time òye yé mi pé 35 years ago nìyẹn ìgbà yẹn ni mo gbé ṣùgbọ́n ọ̀jẹ̀ lọ́dọ̀ uncle mi kan now gbogbo àdúgbò yẹn ti wà ó ti exist before then àwọn ṣùgbọ́n ọ̀jẹ̀ yẹn ni wọ́n ẹ̀sẹ̀ ń develop díẹ̀díẹ̀ ìgbà tí rape power dé I was there nígbà tí wọ́n ń ṣe rape power lọ́wọ́ tẹ́lẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí rárá wọ́n máa kó irinṣẹ́ kọjá lọ́dọ̀ wa kó jẹrìtọ̀ kọjá lọ́dọ̀ wa ibẹ̀ ẹ̀kọ́ ni mo lọ ìtì mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ilé tó bá ti wà 35 years ago 30 years ago tẹ́lẹ̀ kan wá dé lọ́sàn gangan tó láwọn gba judgement kan tí wọn ọ̀dẹ̀ tó fọwọ́ ìjọba tó wọn ò lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ wáyé fíìtì wọn kúrò ń bẹ̀ tó wá jẹ́ pé fúnra lára wọn ni wọ́n lọ ń kẹ́rù àwọn èèyàn dà síta fúnra lára wọn ni wọ́n lọ ń wọlé ni wọ́n lọ ń ba dúkìá olówó iyebíye jẹ́ nílùú tá a sọ wípé ọlọ́ba ó níjòyè ìlú tí gómìnà ń bẹ but very very unfortunate ó ṣe ní láàánú gan wípé ọba gangan ìlú tó wá ya màdàrú eléyìí ò jẹ́ kàyéfì fúru wa ń bọ́ bá kan lọ lórílẹ̀ ti fọ̀ ọ wà nínú ẹjọ́ lọ́wọ́ ọba gbátígbátí ọba ilé nípè ní ẹ̀gbọ́n olórílẹ̀ Ifọ̀ ìdí ni pé tádìtàdì la ní kò mọ́ ẹjọ́ tẹ́lẹ̀ tádìtàdì tó lé lẹ́yìn bọ́ní tí ẹ pọ̀ tòun ronú gbọdọ̀ rí tẹ́lómìíràn gbàǹkọ́ gbìn ní o ọ̀rọ̀ ayé yìí máa le o ó dojú fún mi because ìgbà tá a rí tó lórílẹ̀ Ifọ̀ lánìí àtòríro eléyìí o ṣé pé àwọn ọba aládé a máa fa wàhálà tó báyìí wọ́n máa ṣe tó báyìí wọ́n máa jẹ ọjà yí ọba alájẹsùn sára tó báyìí ti kábíyèsí ọba là ń bẹ̀ yìí ó tó légbà kẹjọ rẹ lọ ti kábíyèsí ọba là ń bẹ̀ kábíyèsí ọba là ń bẹ̀ bá a bá dárúkọ wọn kí ni wọ́n fi ṣe wá kábíyèsí ṣé wọn ò sọ fún àbígbẹ̀yìn Olódùmarè ẹ̀san lóko rẹ̀ ń jẹ́ ṣé wọn ò sọ fún pé tẹ́ ń ṣe yìí pé yọ lẹ́yìn bí òkú ìyá jọjọ tó kú létí wọ́n rí ìgbésí lóko bákan náà èyí ọba Ojokoro tí wọ́n pè ní Ojokoro kó ní ọ̀lẹ́ òrókó ní ìtumọ̀ rẹ̀ gangan ṣùgbọ́n Ojokoro ni wọ́n máa ń pè é Ojokoro dẹ̀ ni now ibẹ̀ kọ́ là ń lọ kábíyèsí lẹ́yìn ètò eléyìí wọ́n dàgọ́ yín wọ́n lo píṣọ yín lẹ́yìn ètò eléyìí tíjọba ò bá gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé àwọn ọmọ ẹ̀jẹ̀ jù báyìí lọ now ẹjẹ́ àgbọ̀n nǹkan tó ṣẹlẹ̀
àwọn méjì ni wọ́n ń jà sílẹ̀ ní agbègbè yẹn níbi ọdún díẹ̀ sẹ́yìn according to so àwọn méjèèjì tí wọ́n ń jà sílẹ̀ yìí wọ́n wá kóra wọn lọ wájú ọba níbi tó ti dáràn nu kábíyèsí wa ní ilẹ̀ tẹ́ ń jà sí yìí gbólúwa nílẹ̀ òun ló ní látàrí èyí kí wọ́n lọ wá according to àlàyé tí wọ́n ṣe fún mi mo mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ tó padà fojú hàn lẹ́yìn ètò eléyìí ìdí èlò tí mo fi ní jẹ́ kí program yìí pọ̀ kábíyèsí bá lò lò nílẹ̀ according to so tẹ́ bá ṣe fẹ́ gba ilẹ̀ yẹn ẹ lọ mú 10 million naira wá ìkànnì kàkà tó wọ́n fi san 10 million fọ́ba lọ́dún díẹ̀ sẹ́yìn ni o ìyẹn ti pẹ́ díẹ̀ sẹ́yìn o 10 million naira tó ń bá ní lọ́wọ́ olóòwò lọ fi gẹ́ẹ̀tì ilẹ̀ síbòmíì wọ́n kọ́ lé ìwé tó ń kọ́ wọ́n dẹ̀ kọ́ nǹkan mìíràn síbẹ̀ àwọn kejì ó dàbí ẹni pé àwọn yẹn bẹ́ẹ̀ wọ́n san 10 million naira ṣàdédé o ní November ọdún tó kọjá o November 22nd 2024 ni wọ́n bá ní àwọn rí àwọn tọ́ọ̀gì ni wọ́n dé wọ́n pé àwọn o gbogbo àwọn táwọn wà ní community yẹn káwọn kẹ́rù àwọn káwọn jáde torí pé àwọn ti gba judgement ní kóòtù now mo ní fídíò mẹ́ta níbẹ̀ lọ́mọ ẹ jẹ́ kí wọ́n kọ́ ṣàfihàn ẹyọ kan bẹ́ẹ̀ kí wọ́n á tẹ̀síwájú ọ̀rọ̀ mi pápápá ẹ já wò ó. bí wọ́n ṣe ń fi nǹkan gbà ìgbé ògiri ilé onílé láwọn ti gba jọ́gbẹ́ǹtì táwọn èèyàn kẹrù ẹrù bọ́ ṣe ń wọlé bọ́ọ̀lù balẹ̀ onílé jẹ́ nínú òwú tọ́lọ́ba tó níjò yìí wò nǹkan wò bọ́ ṣe ń balẹ̀ onílé jẹ́ wò nǹkan àwọn ilé tó ti wà ń bẹ̀ látọdúnmọdún ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́lé ilé ní lójú tiwọn. wow. gba 40 million ṣé àwọn ọ̀ràn ṣiṣẹ́ 40 million. èyí náà wo bá ṣe dalé oníléwó ẹrù nǹkan ẹrù ilé wọ́n ṣe gbogbo olú ilé táwọn yẹn gbéra kọ́ ilé tí wọ́n ṣe wàhálà ẹ̀wọ̀n ilé onílé bá ṣe balẹ̀ jẹ́ ẹ̀wọ̀n rán ẹ̀wọ̀n ilé bó ṣe rẹwà bàbá síbẹ̀síbẹ̀ náà wọ́n wọ bẹ́ẹ̀ wọ́n balẹ̀ onílé jẹ́ wọ́n balẹ̀ ọlá jẹ́ wọ́n sọ ilé ọlá dahoro àwọn ọmọ tí wọ́n ṣe wọ́n léyìn wọn ò lè ṣe nǹkan rí láyé ẹ̀wọ̀n nǹkan ẹ̀wọ̀n àlàtọ́ fi lé onílé dá ẹ̀wọ̀n bọ́ ṣe balẹ̀ onílé jẹ́ lọ ìbọn ti fọ́ nǹkan wọn dà sílẹ̀ rẹ bẹ́ẹ̀ yamayama. How seconds? Do something. All this thing wey dey do. Kò sí ń rí orí pé èlò wa. Síkà. Ìpàtí wọ́n lè wá jẹ́ o, wọ́n burú débẹ̀ o, wọ́n lè wá gbé. Eléyìí gan wọlé fún ọ, bá ti ní tó máa bẹ ẹja kọ́ bẹ já. Ẹ wo bí wọ́n ṣe balẹ̀ onílé jẹ́. Now, àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ láwọn ibi tí àwọn Àwórì ní ilẹ̀ sí. Wọ́n sọ pé Àwórì lọ́ba yìí o. Ìyẹn sọ pé Àwórì làwọn tí wọ́n kílèmù báwọn làwọn gba judgement àbáwọn làwọn nílẹ̀ yìí o. Ó ní pé majority ilẹ̀ Àwórì ni wọ́n ti talẹ̀ wọn tán. Mo ti sọ́rí. Táwọn ọmọ Àwórì tó sọ wípé Mr. Gbogbo òun ṣe bẹ́ẹ̀ ló òun tẹ́lẹ̀ sọ̀rọ̀ wọ́n kì í ṣe gbogbo àwọn. Ilé ìtọ́lajú láàrin yẹn tí ò sí Nàìjíríà nìkan ló yàtọ̀. Àwọn Àwórì tí wọ́n bẹ̀ lórí due respect wọn ò ní business méjì ju ilẹ̀ lọ. Wọ́n ti talẹ̀ tán ojú òfurufú lókù tí Àwórì ń tà lọ́wọ́ báyìí. That is ló fún máa gbọ́ pé tó bá fẹ́ ṣe dẹ́kìn wá sanwó bọ́ ọ bá fẹ́ rúùfù lé wá sanwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ bí ẹ bá fẹ́ ṣe foundation nìkan lèyẹn máa ń sanwó iye ibi tó bá wá wù ilẹ̀ ní gbélé yín lọ ìbá àgbélú àjà 1000 ẹ sáà ti sanwó foundation fún wọn bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lu bricklayer alálùsí léṣe wọ́n fọ́ iṣẹ́ yín dànù. Now ohun tí mo wá tó mọ̀ wọ́n mọ́ ni pé nígbà tán bá wo tí wọ́n jẹ tán wá tí wọ́n jẹ tì tí wọn ò rówó ná rówó ṣe fàájì mọ́ wọ́n lè dédé wo ibì kan ṣàṣù kí wọ́n gbẹ́jọ́ dìde lórí ẹ̀ wọ́n á wá lọ́ọ̀yà tó dáa tó gùn dáadáa wọ́n sọ fún un pé ọbẹ̀ ló délẹ̀ yìí o ọbẹ̀ ló délẹ̀ ọbẹ̀ yọkọ̀tọ̀ àwọn máa rówó ẹ̀yìn náà dẹ̀ máa rówó tí wọ́n fẹ́ gbé ẹjọ́ ilẹ̀ yìí dìde ìwọ̀n ọ̀mẹ́ tó ní o kì í ṣe lẹ́wọ̀n o
tó bá jẹ́lẹ̀ wọn baba ńlá baba wọn ti tà o wọ́n dẹ̀ mọ̀ pé ti tà o wọ́n á wá gbé ẹjọ́ dìde lẹ́ẹ̀kejì lo and behold wọ́n á rí original document mú jáde ní ẹni tán planning àbí ọ́fíìsì tán bá lọ tán ti máa tó jẹ mọ́ ọ̀rọ̀ lẹ̀ wọ́n á rí original document mú jáde tàbí kọ́ jẹ́ pé wọ́n á bá wọn produce original document so far tó bá ti rọ̀ mọ́wọ́ ẹ wọ́n rí gbogbo community tá à ń sọ yìí nísìnyí ní tí kábíyèsí yẹn ń fẹ́ nísìnyí tó fi fẹ́ fi ogun gba ilẹ̀ yẹn òun ni pé láti dá ìpayà àti ìbẹ̀rù gbogbo sí wọn láyà ọ̀nà méjì ló pín sí oríṣiríṣi ọ̀nà ló tiẹ̀ pín sí àkọ́kọ́ bọ́n bá fi bẹ̀rù kú ńbẹ̀ tí wọ́n lọ wọ́n á dìmọ́lì sílé wọn wọ́n á tún ta fresh fáwọn èèyàn tó lówó lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n á ní káwọn èèyàn yíyọ́ lọ wá owó wákàn wá tó lè rà ilẹ̀ tó ti ra 50,000 per plot 30,000 naira per pillar gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ní táìmù yẹn táìmù tó ń ralẹ̀ ńbẹ̀ kò gbọ́dọ̀ ju 30,000 20,000 50,000 naira lọ wọ́n wá value ẹ̀ sí iye tó jẹ́ ní ìsìn ẹ̀wọ̀n tí wọ́n mọ̀ talẹ̀ ńbẹ̀ o kọ́lọ́jẹ́ èyí orílẹ̀ 10 million naira ńbẹ̀ wọ́n wá ní kẹ́ wá tó san ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lágbègbè Sango Ọ̀tà lágbègbè Debes lọ́dún díẹ̀ sẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé àwọn èèyàn tán láwọn ń jà sílẹ̀ èèyàn fámìlì méjì ní ń jà sí fámìlì kan ló wá gba jọ́gmẹ́ǹtì èèyàn kì í ṣe fámìlì tó ta tẹ́lẹ̀ mọ́ ní wàyí géèmù ní gbogbo ẹ̀ tọ́bájọ́ ọmọ bàbá méjì bàbá gbé family same family wọ́n ti rò báwọn kan ti ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá dìbàgì pẹ̀pọ̀ pẹ̀lú àwọn tó ti ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó this is business cool money ló máa jáde ńbẹ̀ ẹ ti ta ẹ ti gbowó lọ a ṣe bí ẹni tá a gbé lọ ilé ẹjọ́ tá a bá ti jàre ńbẹ̀ níta owó tá a bá gbàgbọ́ ńbẹ̀ 60-40 50-50 oríṣiríṣi game náà máa ń play ìyẹn àwọn tí wọ́n ń claim lẹ̀ ní tí mo wá dòyàn tí mo ń bá yẹn lọ́kàn jẹ́ ni pé gọ́ọ̀mẹ̀ntì ò kí ń defend àwọn èèyàn now irú agbègbè ibi tá à ń sọ ilé ìṣe ìgbàjọ lágbọ̀dé community yìí expectation mi ni pé ṣé gbogbo wọn náà ni ò kàwé ni ṣé gbogbo wọn náà ni ń bẹ̀rù ni why can't they get lawyer yes ẹlẹ́gbàá judgement ṣé judgement lọ́wọ́ ní kẹ́ máa ba dúkìá jẹ́ ìfàtọ̀ yóò bá ní bàbá tiẹ̀ lọ́lù ó yẹ ká mọ̀ tí ń lé ni bóyá ọba lọ nílùú èèyàn fẹ́ sá lọ nílùú ó yẹ kó mọ̀ tí ń lé káwá pé lóòótọ́ òun náà gba judgement òun náà máa ẹ̀fíìt wọn kúrò ń bẹ̀ náà dẹ̀ lé wọn lọ kán kọ́kọ́ rí pé gbogbo nǹkan tó bàjẹ́ yẹn kán kọ́kọ́ tú gbogbo ẹ̀ ṣe tàbí kán san damages ambọ̀sibọ́sì kò tí ì sí òfin wọ́n ní mú demolition permit wá ambọ̀sibọ́sì kì í sáwọn náà máa demolish ilé leave that for government ẹgbà judgement tẹ gbàdà ń bọ̀ lẹ́tí gba judgement wá àti ẹ package ẹ̀rọ àtòrí ìlò ẹmú judgement jáde so ètò eléyìí according to wọ́n ní ọba tí ń jà sílẹ̀ yìí wọ́n ṣe jurisdiction gangan kẹ́mọ̀ wo bí ayédèrú àwọn tó kẹjọ lọ ọ̀dọ̀ ọba tí wọ́n lọ wà ní sàkáàní ẹ̀ òun náà ni ọba orílẹ̀ àgbàdo ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ìdádé wọ́n ní baálẹ̀ ni nígbà tí ọ̀wá tí ìdádé òun kí ló dé tẹ́lẹ̀ kẹjọ yín lọ sọ́dọ̀ baálẹ̀ tó gbé lórí ìletò dọ̀dọ̀ yín tọ́jú ọ̀dọ̀ ọba mi ìlẹ̀ kẹjọ lọ ọba òun lọ́wọ́ fẹ́ báyé yín jẹ́ ìtàbí tó ti báyé yín jẹ́ yìí ẹni afọ̀rọ̀lọ̀ tó ní tó ń bàjẹ́ alábàtà tí ń sọjà dọ̀ wọ́n ẹni tó fẹ́ take advantage yín ní expectability wò kọjọ́ inú ọ̀pá ìgbà gọ́ọ̀mẹ̀ntì kábíyèsí ọba Ijokoro land ọba of Ijokoro land wọ́n sàwọn èèyàn lẹ́sẹ̀ gbọ́ o ọ̀gbọ́n fídíò yìí ni gbọ́dọ̀ play o wọ́n bá yí àyè wọn sàwọn èèyàn ládàá yamayama kò sí máa play lórí social media now kí n tó tẹ̀síwájú ẹbí já tó wo fídíò mi God bless you. ìdájọ́ ṣàánú wa o àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ o àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ ṣàánú wa o ẹ̀yọ́ ọmọ Nàìjíríà máa wò wọ́n máa yẹ kí ìyà jẹ wá o wọ́n bá fẹ́ sílẹ̀ tó bá fẹ́ gbalẹ̀ tó yẹ kó ń pẹ́rù àwọn èèyàn síta ni àwọn bọ́ìsì wọn ló wọlé ló ń pẹ́rù síta wọn ò jẹ́ kí ẹnìbọ̀dì pẹ́rù síta àwọn bọ́ìsì ló ń pẹ́rù síta o ẹ ṣàánú ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o wọ́n ní kò sí nǹkan tá a fẹ́ ṣe péjọ ti wà kóòtù wọ́n lẹ́jọ́ ti wà kóòtù ẹ bá gbé kinní kóòtù tó wá ṣiṣẹ́ ẹ bá gbé kinní síbẹ̀ nǹkan tó kọ ẹ bá gbé kinní síbẹ̀ kọ́ rí o káwọn ọmọ Nàìjíríà rí ibi tí wọ́n lẹ́jọ́ wà o àwọn ọmọ ibi tẹ́jọ́ wà wọn ọba sọ̀rọ̀ gbogbo àwọn gbogbo wọn lọ bá pé kí ló ṣẹlẹ̀ ọ̀hún kí ló ṣẹlẹ̀ dáadáa. wọ́n ní kí wọ́n pe solisitọ̀ ìbọn yìí kẹ́rù àwọn èèyàn dáadáa ṣé solisitọ̀ ló ní kán kẹ́rù wọn tara yìí. nbọ náà fẹ́ káwọn èèyàn yìí máa lọ ìbọn ìbálẹ̀ onílé jẹ́ wọ́n ìfọ́lé lọ ó lágbára o.